jẹ́ ọmọ kí gbogbo ọmọ Yorùbá pẹ́ tó kú dédé àkókò yìí àná ọlọ́run aláyò nífẹ̀ẹ́ nìkan ọ̀gán wá sílẹ̀ a kú gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ yìí o ibi rere náà ni yóò padà já sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kó tó rùn kó tó tán wọ́n láwọn nǹkan kan tí yóò ṣẹlẹ̀ ìdí ni pé ẹni tí yóò bá wọn parí ìjà kì í bá wọn bẹ̀rẹ̀ akandọ́rọ̀ agbóngbóng lórúkọ tèmi àjáwó àrùn ní agbóngbóng aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá la bàbá ọlọ́rọ̀ ó ṣe ẹ wá rí ẹni ó bá bú mi lẹ́yìn mi ìfàlókó bẹ́ẹ̀ yẹn bá bú mi lójú mi yọkàn dẹnu ọyọ Almaroof tó pèrè láàrin Almaroof tó pèrè lọ́mọ Ọ̀yọ́ bó tiẹ̀ jẹ́ pa gbọ́tàn rẹ̀ àwọn kan jẹ́ kó yé wa wípé ìyá ẹ̀ lọ́tàn mọ́yọ́ kì í ṣe bàbá oríṣiríṣi ọ̀rọ̀ ló sọ wọ́n fi fídíò ẹ̀ kan sọwọ́ sí mi níbi eléyìí tí mo gbọ́ tí ó sọ pé àwọn ò ní gbóògùn àwọn ò ní ṣépè àwọn máa ń fẹ́ ni wọ́n máa ń kọ́mẹ́ǹtì tán máa ń ṣépè mo wá wò wípé ní ìrí ọmọ ọ̀fẹ́ kankan tí ń kọ́mẹ̀ sórí péèjì oní péèjì èmi ìyẹ̀wò ọ̀kín ọmọ ọlọ́fà mọ́jọ ọlálọ́mí ọmọ abáṣubú kọ́ ní èyí kọ́mẹ̀tì tí èèyàn bá ń ṣe nǹkan tí èèyàn bá ń ṣètò ìdí ni pé adẹ́tẹ̀ tó ra ẹ̀pà èyí tó fowó tó fojú ọwọ́ rà kò tí ì rọ́wọ́ kó wọ́n tó wá níṣẹ́ kò dúró gbèdé ni bí èèyàn tàn mí wò ní tanra mi ní tí mo fojú ọwọ́ rà gan-an ṣé mo ti rí kó tán lélẹ̀ tó túmọ̀ sí pé ní tí mò ń ṣe lójúmọ́ kò gbà mí láàyè láti rí tẹni ẹlẹ́ni ṣùgbọ́n ṣe mọ̀ wípé bí èèyàn bá ṣọ̀kòsórí òrùlé yóò gbọ̀tẹ̀nu nílé àwọn májì ọba jẹ́ wọ́n kó gbòòrò ẹni ọba ní lọ́kàn wípé òun ní májè tí mi ó di ní ọ̀fẹ́ múnú ara rẹ̀ dùn àwọn ọ̀rọ̀ kan ń bẹ tí wọ́n máa fi sọwọ́ sí wípé alágbájá sọ báyìí tàmẹ̀dú sọ báyìí tí mi yí kàákún èyí tó bá yẹ kí n fèsì sí lẹ́ẹ̀rì mi pé mo wá fèsì sí ìdí ni pé Almaroof sọ̀rọ̀ ilẹ̀kùn ọmọ bínúbínú ọ̀tọ̀ dúnadúnà ọ̀tọ̀ rí lílọ mẹ́sìwọ́ ọ̀tọ̀ èmi a máa bínú màá sì máa dùnràn yóò sì fún èèyàn lésì lójú ẹsẹ̀ ní ìṣẹ̀ṣẹ̀ rí lílọ mẹ́sìwá ṣùgbọ́n kọ́rọ̀ tí mo fẹ́ sọ kó má bàa ní àǹfààgùn kó yèrè ó lè bá yé kẹ́ má bàa rí mi gẹ́gẹ́ bí arígbàgbá òkò tí ń jà lọ́jà tó rogún di gbánlé kọ́ má dàbí ẹni pé sáré gbogbo wàhálà rẹ ti pọ̀ jù sáré gbogbo wàhálà rẹ ti pọ̀ jù ṣùgbọ́n àwọn tí bá ń gbọ́ mi mọ̀ wípé mi ní wàhálà mi sì ní kọjá yìí eléyìí tí Almaroof sọ pé àwọn ọmọ ọ̀fẹ́ ni wọ́n ń mú ohun ìrọ̀ o gbogbo ọmọ ó tù ní sínú odò síra dáadáa tẹ́ ń sọ àwọn ìtàn òfò tẹ́ ń pa lẹ́nu àwọn ọ̀rọ̀ tí ò yẹ ká bá lẹ́nu àgbà táwa ń bá táàjọ́ yẹ ká bá lẹ́nu ìwé táwa ń bẹ lẹ́nu ròyìn àṣírí ń bú àbọ̀ ọ̀gbọ́tọ̀ ìtàn ìjà ní dálẹ̀ ntọ́fà náà lélẹ́yìí torí wípé ọ̀tọ̀ ní kọ́ mọ́ kẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ ní kọ́ mọ́ kàwé ọ̀tọ̀ ní kọ́ mọ́ mọ̀wé ọ̀tọ̀ ní kọ́ mọ́ mẹ̀kọ́ ọ̀tọ̀ ní kọ́ mọ́ gbẹ́kọ̀ọ́ òṣèlè tá Almaroof ní bẹ́ẹ̀ ìdí ni pé adití ni orin kan tádití bá sì gbọ́ nìkan náà ni yóò máa rán mọ́nu ẹ rí i pé tó lẹ́nu àti sọ tó lè sọ náà ni pé Aláàfin olórí Aládé Ọọ̀ni olórí abọ̀rìṣà ni olórí kínní kan ni ntí rán mọ́nu látọ̀gbọ́n ọdún oṣù náà lọ nígbà tó ní ó sì bẹ̀rẹ̀ tí mo sọ fún yín ni pé ìjà tó délẹ̀ yìí ìmọ̀ọ́mọ̀ bẹ́ẹ̀ bu ni ìmọ̀ọ́mọ̀ bú yẹn kankan pé ìjà tó délẹ̀ yìí ìjà ebú kọ́ ìjà àtàn ni gbogbo ọ̀jọ̀gbọ́n tí sì ń gbọ́ mi ti ń wò mí mọ̀ wípé látijọ́ tí mo ti wá bẹ̀rẹ̀ ìtàn ni mò ń pa ẹ wá wò ó olùmọ̀sọ̀kò ó lélẹ́yìí tó mú dání ìwé wọn sọ gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi sọ̀rọ̀ ń bàbá bá mi sọ̀rọ̀ ń kọ̀kọ̀ pé kí n jẹ́ kárọ̀ ní wálé kóníkò yóò sinmi ogun lílọ
àròlé bá ti wálé Oníkòyí ìbá ti sinmi ogun lé lọ àwọn ìgbésẹ̀ kan bẹ tó gbọ́dọ̀ wáyé kárọ̀ ni ó tó wálé kóníkòyí ó tó sinmi ogun lé lọ. ìgbésẹ̀ wo òun náà ni pé bàbá sì lágbàlẹ̀ Yorùbá táwọn gómìnà fẹ́ kí ọ̀rọ̀ tí ń lọ yìí kó di wàhálà jù bẹ́ẹ̀ lọ kí ó pè pàdé àwọn lọ́balọ́ba kọ́ọ̀nì ó wà níkàlẹ̀ kálàfin wà níkàlẹ̀ kí wọ́n sọ lójú ọ̀n méjèèjì pé ipò igbákejì ìní àtọ̀ Aláàfin sí ipò igbákejì l'Aláàfin gbọ́dọ̀ wà torí pé Ọ̀ọ̀ni ló di àmú ilẹ̀ Yorùbá mú Ọ̀ọ̀ni ní rólé Odùduwà Ọ̀ọ̀ni ló ládé Aare tí í ṣèyá gbogbo adé pé Ọ̀ọ̀ni ló lórí gbogbo wa ní bàbá gbogbo wa lẹ́yìn tán bá ti sọ bá ń tán wọ́n wá bẹ̀ àwọn méjèèjì kí wọ́n gbàgbé ìtàn àná mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé asọ́kù ìtàn ní mẹ́gbó dìjọ rẹ̀ lẹ̀ o nígbà tí fẹ́ dárí tá a bá bẹ̀rẹ̀ sẹ́ẹ̀lì tán kí wọ́n sì jẹ́ káwọn méjèèjì ó búra lójú gbogbo ayé pé àwọn gbàgbé ìtàn tí gbà lórí ìtàn tí gbà nǹkan jẹ́ ìtàn tí pín ọmọ ìyá méjì níyà lẹ́yìn ẹ̀ ńlá wa alátẹ̀lé náà ó tó sinmi ìtàn ló pé wa méjì kò sẹ́ni tó mọ̀ tán láàrin wa kò sì sẹ́ni tí ò tó mọ̀ tán láàrin wa ìdí ni pé àwọn àgbà tó mọ̀ tán sì kú lẹ̀ wọ́n mọ̀ lọ fún lọ́yọ̀ọ́ wọ́n mọ̀ lọ fáńfẹ̀ àwọn àgbà ni ò ní jáde torí bí gẹ́rẹ́gẹ́ là á bá gbà àwọn ọmọ kéékèèké ńlá máa jáde torí wọ́n mọ̀ pa tó fẹ̀yìntì bá gbà lò wọ́n mọ̀ pa mọ̀wọ́ wẹ̀ a lè bá gbà jẹun dáadáa ní kúkúrú èdè ò ní pé Almaroof gangan ilé ikú tó dá yìí lẹ̀ tí jẹ́ dá lóòótọ́ bàbá wa Aláàfin àná tàbí kí n sọ pé látòrí bàbá wọn tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ ọba Adéníran Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì ní gbogbo wàhálà yìí ti ń bẹ̀rẹ̀ bọ̀ bàbá wa Aláàfin àná tó wá gbé sókè gbogbo ṣe yẹ lọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ o tí bàbá sọ o tí màá establish ẹ̀ tí ń fìdí ẹ̀ múlẹ̀ tí mo play fídíò bàbá tẹ́fì mọ̀ wípé àwọn nǹkan kan ń bẹ tó kọjá ààyè ṣùgbọ́n bẹ́ẹ̀ gan ni mo tí ì fẹ́ lọ nísìnyí ọ̀rọ̀ pọ̀ n ò tí ì ṣe apá tí mo ṣe dápá kẹwàá mo sì lọ bí 30 mo sì lọ bí 40 mo sì lọ bí 50 ibi tá a bá dé tí wọ́n fi yanjú ẹ̀ láti mẹ́nu dúró kò sẹ́ni tí ó kè mú nígbàgbẹ́ kó gbótọ̀ fún ẹ̀mí kò sẹ́ni tí ó kì má bu kíkọ́ sọ tẹ̀yìn rẹ̀ kalẹ̀ mo láǹfààní àìsọ fún ọmọ Yorùbá tí ń gbọ́ mi pé ká ní Ilé Ifẹ̀ àtọ̀yọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn bí Ifọ̀n àti Ifọ̀n Ẹ̀rìn àti Lógbó nígbà àwọn ìkọ́ láti máa sọ. now ẹjẹ́ kọ́kọ́ gbọ́rọ̀ Almaroof kápá bìká yabìdún ẹ ṣe. nobody to go back to his chair bílẹ̀ tó yẹ wà wọ́n ní Ọ̀ọ̀ni lólórí ọba wọ́n l'Aláàfin lólórí ọba kò sí street ẹ fẹ́ go back màá sọ fún yín mo máa débẹ̀ wàá gbódè kó wá mu àjàfi sọ́rí gbogbo ẹ̀ńtẹ́ bá wà ń bì tẹ́ ẹ̀ bá ka ìwé Yorùbá ló kù kí ló dé ìwé Yorùbá kẹ̀kà kí ló dé gbogbo yín change ẹ̀ bọ̀mí tí lọ́bẹ̀ yẹn. olórí ọba Aládé l'Aláàfin Ọọ̀ni ìrìṣà bàbá lóòṣàlẹ̀ Yorùbá ni bẹ́ẹ̀ ni èmi wá fi yé yín pé Ilé Ifẹ̀ gangan kò ń ṣe ilẹ̀ Yorùbá Ilé Ifẹ̀ gangan kò ń ṣe Ifẹ̀ Yorùbá mo rí táwọn kan sọ mo rí one boy náà ó bọ̀ta ó náà ṣe báyìí ó sọ oríṣiríṣi gbogbo yín mo kájọ máa kó pọ̀ ẹ jẹ́ ṣàṣírí fún yín Ilé Ifẹ̀ lórí ìrun gbogbo Yorùbá kò indicate pé ọba tó wà ń bẹ. lẹ́yìn ni wàá lọ advance straight o wọ́n bá àwọn lẹ́yìn ni wàá lọ straight o. kó tó di pé àwọn ò ní jáde ìwọ kọ́ ló ní wọ́n fi ẹnìkan jọba wọn ò fẹ́ ẹnìkan jọba wọ́n léèyàn kan kúrò lórí ọba ẹnìkan fẹ́ gbapò bàbá ọba ní ọba kan ṣe dìde láti ibì kan kó yẹ èèyàn lọ́gbọ́n bẹ́ẹ̀ ni ọba kan dìde kúrò nílùú Ọ̀yọ́ Aláàfin ó lọ ibì kan pé ó lọ ní ẹnìkan kúrò lórí oyè
kí ló dé tó yẹ pé tó bá ṣẹ́rí tí bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ máa kọlu Ọ̀ọ̀ni bọ̀ mo ìgbà tí mo rí màá yẹn one on one mo rí pé Onírìṣà is a very cool man apart from pé bóyá à ń rí lórí fídíò one on one tí mo rí bàbá yẹn kábíyèsí Onírìṣà kábíyèsí mo kí bàbá kábíyèsí Ọ̀ọ̀ni kábíyèsí lẹ́ẹ̀kan sí mo kí kábíyèsí ewu Ọ̀ọ̀ni tí mi bá kí Ọ̀ọ̀ni kì í ṣí fìlà ẹ̀yin lẹ fẹ́ dà wá pọ̀ Awíkoko ológun dúdú kí tún ni wèrè bọ̀ ìkẹta wọn náà jẹ́ ìyẹn mo rí yẹn náà wọ́n ti sẹ́ni picture sí mi ẹ̀yin lẹ ń dá wàhálà lẹ̀ nítorí ọ̀rọ̀ tẹ́yìn sọ làwa ṣe ń dá yín lò ìtàn làwa ń sọ ẹ̀yin lẹ máa bọ́ sábẹ́ kọ́mẹ̀ lẹ máa jà ẹ̀yin ẹ̀rọ ọmọ Ọ̀yọ́ kó ráyè àmọ́ mo pa láṣẹ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ bá kéwì ibi tẹ́ bá ti rí tọ́ bá ti bú bàbá yín Aláàfin tẹ́ ẹ̀ bú wọn ọmọ àlè ni ẹ́ tó bá jẹ́lẹ́wì tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ téèyàn kan bọ́ta tó fi ọwọ́ adé pa tẹ́yìn òde sọ̀rọ̀ ọmọ àlè ní bẹ́ẹ̀ ni orí TikTok yẹn èmi ò ráyè yẹn tí bá ráyè lórí TikTok mo sì máa padà wábẹ̀ láti ṣe I understand you God bless you bọ̀ ṣe rí nǹkan tí mo sọ ni pé ọmọ Ọ̀yọ́ tó bá rí ibi tó ti ń bú Aláàfin tó sọ̀rọ̀ olórí ọmọ àlè ni ẹ́ bẹ́ẹ̀ lọ́mọ Ilé-Ifẹ̀ tó bá ti rí ibi tó ti ń bú Ọ̀ọ̀ni tí ò sọ̀rọ̀ olórí ọmọ Ilé-Ifẹ̀ ni ológun dúdú òun ṣọmọ fẹ́ o ọmọ Mọdákẹ́kẹ́ ni ẹ́ lọ yanjú diabetes tó ń ṣe ẹ́ ó mọ̀ pé tó bá sọ̀rọ̀ jù gan ni wàhálà ni ẹsẹ̀ tó wà tọrùn wọ́n ṣe ṣóò kó jẹ́ káwọn èèyàn rí ẹ bá rí mi sọ pé mi ìráyè tiẹ̀ èmi náà ti gba information rẹ dáadáa. mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi mo pa ní àṣẹ lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ gbogbo agbára òkùnkùn tó ń dojú ojú kọ yín lórúkọ Jésù ilé Olúwa kó wọ́n dànù Olúwa rán mi sí gbogbo àwọn ènìyàn tí wọ́n ní ìlàkọjá kan sí kejì tí wọ́n là kọjá lọ́wọ́lọ́wọ́ mo wà nínú ààwẹ̀ funfun 40 ọjọ́ èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ kí nìdí tí ààwẹ̀ fi wáyé Olúwa ṣí mi lójú sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn Olúwa jẹ́ kó yé mi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òkùnkùn ti kó sínú ayé àwọn kan tí wọ́n ti ń ta àwọn ẹlòmíì jẹ pé kò sí agbára Ọlọ́run kankan mọ́ kò sí òòlù gidi mọ́ kò sí ẹni tá a pè tá a ránṣẹ́ gidi mọ́ Olúwa wọ́n lè rí pé bí àwọn tí wọ́n bẹ̀ ń sọ̀rọ̀ yìí fún bí wọ́n ṣe ń gbọ́ ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ náà ni wọ́n bẹ̀ ń pẹ́ nínú ogun tó yẹ kó ti rí ọ̀nà àbáyọ ìdí tá a fi rán mi sí nínú ìdájọ́ àti mọ́nì ìdí tá a fi rán mi nìyẹn sá Olúwa ní kí n sọ fún yín pé àkókò ìtúsílẹ̀ ẹni ti tó ní ìmọ̀ ogun tẹ̀ ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ bóyá ogun àìríṣe ni bóyá ogun àṣetì àbí ìjákulẹ̀ ni bóyá ogun kéèyàn máa ṣiṣẹ́ kó má ní àkójọ bóyá ogun kéèyàn bímọ ṣùgbọ́n kó jẹ́ pé gbogbo ọjọ́ kó fi máa sunkún lórí ọmọ bóyá ogun wípé kéèyàn wà ní ìlú tó ti ń retí ìwé ká má fún níwèé ká bẹ̀ máa fún ẹlòmíì níwèé lójú ẹ̀ gbogbo ogun kógun tó ìtẹ́ máa là kọjá ẹlòmíì oríṣiríṣi ogun gan ló wà nínú ayé tá a wà lọ́wọ́lọ́wọ́ mo ti rí ẹni tó jẹ́ wípé gbogbo ìgbà tó bá ti fẹ́ ṣe ẹ̀gzáàmù tó yẹ kó fún ọ ní promotion tó bá ti láàlá àládọ̀ máa jẹ́ kí ìpinnu examination yẹn tó dẹ̀ di failure mọ́ wọn lọ́wọ́ ẹnìkan máa ṣàmì gbogbo agbára tó kóra jọ ní olórí tó lóòrò ló jẹ́ kó láṣeyọrí lórúkọ bàbá tọmọ tẹ̀lé mímọ́ ilé Olúwa máa rìn wọn dànù wọn ní sàbíbélì sọ pé láìsí àwẹ̀ àtàdúrà ó ní iṣẹ́ ìyanu kankan ìlú ṣẹlẹ̀ ìdí rèé tí Olúwa ṣe mímú lọ nínú ìrìnàjò 40 ọjọ́ pẹ̀lú àwẹ̀ funfun ni mọ̀mọ́ ṣe mọ̀ tí wọ́n tó pè kan ní àwẹ̀ funfun dábì àti mọ́mì òun tó lágbára ní sà ìdí rèé tó yá fi ní kí n sọ fún pé ẹjẹ́ àjọ gbàdúrà papọ̀ nínú àsìkò yìí ẹjẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun tẹ̀ ń dojúkọ àti pé kí ni ọ̀nà àbáyọ gbogbo sí ogun tẹ̀ ń dojúkọ yẹn ọ̀pọ̀lọpọ̀ ìyanu ni Olúwa máa ń ṣe nínú iṣẹ́ ìránṣẹ́ orí òkè àṣà àtagbára ìtúsílẹ̀ tá a wà ní gbẹ̀ǹkú ní gáràjì olódó nílùú Ìbàdàn Ọlọ́run sì lè ṣe tìyín náà ní ìmọ̀ bí tìyín ṣe ti pẹ́ tó ní ìmọ̀ bí ogun yẹn ṣe pọ̀ tó ní òdẹ̀ mọ̀ bí ogun yẹn ṣe le tó èmi ń fi ọwọ́ lọ́wọ́ wá gbáyà mo dẹ̀ fi ń da yín lójú pé Ọlọ́run sì lè bá yín ṣe kìkì wípé kẹ́ ẹ gbàgbọ́ ìwé lórí orí 11
ẹsẹ̀ kìíní ó sọ ó ní ìjẹ́ ìgbàgbọ́ ní ìdánilójú tá à ń retí, ìjẹ́rìísí ohun tí a kò rí ní ẹsẹ̀ kejì ó ní nínú ẹ̀ ní àwọn alàgbà wọ́n ti ní ẹ̀rí rere, kí ẹ̀yin náà lè ní ẹ̀rí rere ẹ̀jẹ̀ àjọ gbàdúrà. báwo ló ṣe wá pè mí? ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ló máa pè mí sí fún àdúrà, ìtọ́ni àti ọ̀nà àbáyọ. òun náà ní 07025475427. bóyá ìwé wà lókè òkun ẹni àbí +234 sí +2347025475427. ẹgbẹ́ ìpè lẹ́ẹ̀kan sí +2347025475427. ẹ ti máa rí ní orí screen yìí náà. ẹ jáde gbàgbé àsìkò yìí ó jẹ́ àsìkò tó ní ọ̀tá tèmi lára gan, ṣùgbọ́n àsìkò yìí ẹ rí i pé ìgbà tí Jésù kú, ó kú òkú lásán, ó kú ká lè dẹnu ìgbàlà, ó kú ká lè dẹnu ìtúsílẹ̀, ó kú ká lè dẹnu ìgbédìde, ó kú káwa lè rí ìrọ̀rùn. ìdí náà nìyẹn tí Olúwa ṣe fi wòlíì rẹ̀ sínú àyà tàbí fúnfún ní 40 ọjọ́. ẹ jáde gbàgbé àjáde ojú Olúwa lórúkọ Jésù yóò dẹ̀ dára fún yín, ẹ rí ọ̀nà àbáyọ. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ. ẹ káàbọ̀ padà. a ti gbọ́ nǹkan tí Almaroof fi sọ, ìrìgbà gbogbo yín rárá, màá wá mú point by point. Almaroof ní nobody should go back to history. ìtàn tó wà lẹ́ẹ̀ ní ká fi ilẹ̀, ìtàn tó wà lẹ́ẹ̀ náà la fi ilẹ̀, àtúntànkọ ẹ̀yin lẹ́fẹ́ tó tànkọ. kò sẹ́ni tó fọwọ́ kàn tán, ẹ̀yin lẹ́ ń distort ìtàn. and again bọ́mọdé bá kọyín alẹ́ ṣe làgbá fìtàn balẹ̀. kò sí ìta lè fi jìjà yìí jìtàn lọ. ó ní ṣé àwọn èèyàn kàwé Yorùbá ni? tán bá kàwé Yorùbá, àfi tẹ́ ẹ̀ bá kàwé Yorùbá ló kù. nígbà tá a kàwé Yorùbá kí la kà ní ìwé Yorùbá? ọ̀pọ̀ àwọn ìwé Yorùbá tí wọ́n kọ ń gbà yẹn partiality wọ́n fi kọ́. ọ̀pọ̀ àwọn ìwé Yorùbá tán kọ gan ni Yorùbá tán wa lọ. torí pé ìwé Yorùbá tẹ́yìn gbàgbọ́ òun náà ni ìwé the history of the Yorùbás tí Reverend Samuel Johnson kọ. now olórí ọba aládé ni Aláàfin Ọ̀nìrìṣà bàbá lóòṣà ilẹ̀ Yorùbá ni. ọ̀rọ̀ yìí tó ti contradict ara wọn. Ọ̀ọ̀ni ò kìí ṣe Ifẹ̀, ò kìí ṣe ilẹ̀ Yorùbá, ẹ̀yin nílẹ̀ Yorùbá. Ọ̀ọ̀ni dẹ̀ tó jẹ́ bàbá lórìṣà ilẹ̀ Yorùbá. dákun jẹ́ ń béèrè lọ́wọ́ rẹ̀ Almaroof, òòṣà mélòó wá lọ́ọ̀ni ti bá ń bọ lọ́yọ̀ọ́? òòṣà mélòó lọ́ọ̀ni ti bá wọn bọ́ ń bàdàn? o ti gbọ́ pé Ọ̀ọ̀ni ti lọ bá wọn bọ òòṣà ní Ìjẹ̀bú Òde rí, àbí Lábẹ́òkúta, àbí lọ́tà, Àwórì, ọlọ́ta odò? àbọ̀ Ọ̀ọ̀ni ti lọ bá wọn bọ òòṣà lẹ́kìtì, àbó ti lọ bá wọn bọ òòṣà lóṣogbo? ìdí ni pé abọ́rẹ̀ tẹ́ ń pọ̀ ni kò yé èèyàn rárá. ibi tẹ́ ẹ ti gbọ́ kò yé èèyàn, ẹni tí ń pàtàkì tàn fún kò yé èèyàn tó fẹ́ jogún gógún. olórí ọba Aládé ni Aláàfin, so Onírìṣà bàbá lóòṣà ilẹ̀ Yorùbá ni. òkè o ṣé o ọwọ́ ní Ilé Ifẹ̀ gangan kì í ṣe ilẹ̀ Yorùbá rárá. nígbà tí èyí ò sí ilẹ̀ Yorùbá yóò ṣe wá jẹ́ bàbá lórìṣà fún wọn bẹ̀. ajẹ́ pé bàbá lórìṣà ó tù Ifẹ̀ ilé Ọ̀ọ̀ni tọ́ọ̀ni bá tiẹ̀ jẹ́ bàbá lórìṣà ọ̀dà. ọ̀wá ní lóòótọ́ Ilé Ifẹ̀ lórí òun gbogbo Yorùbá. sórí pé agbọ́mọ̀gbọ̀ntán ló kọ rẹ, agbọ̀mọ̀gbọ̀jù ló kọ rẹ, agbọ̀ ìwọ́ gẹ́gẹ́ làgọ̀jù bàbá náà ń dú. onílé Ifẹ̀ kì í ṣe Yorùbá tẹ́lẹ̀ o tún wá ní Ilé Ifẹ̀ ní orí òun gbogbo Yorùbá, ṣùgbọ́n kò indicate pé ọba tó bá wà ń bẹ̀ èrò lórí ọba. àmọ́ wípé ayé nìkelẹ̀ ń lò
ní tí wọ́n fọ́n nu fèrè tiẹ̀ lọ́ọ́ fọ́n jáde adití sì ni ọ́ orin kan oṣù tá adití bá gbọ́ tètè ẹ̀ fi di ní ọmọ ọ̀ràn mọ́nu. now nígbà tó bá sọ wípé kò indicate pé ọba tó bá wà níbẹ̀ ń lo lórí ọba orí òun rẹ ń lo grandfather ẹ bàbá sọ pé mágàjì ilé yìí kì í so lórí ilé yìí mọ́ torí pé wọ́n ti dàgbà àbí torí pé wọ́n náà torí pé o kọ́lé tó dáa ju ti mágàjì lọ àbí torí pé olówó ọkọ́lé torí pé o ti gun mọ́tò tó dáa ju mágàjì lọ so mágàjì ò kì í ṣe mágàjì kì í so lórí ilé mọ́. ṣé torí pé ọmọ ti dáa ju ọmọ ò dáa ju bá bẹ́ẹ̀ lọ gan torí pé kò sálàfin tó dáa ju Òní lọ kò tí ì sálàfin tó dáa ju Òní lọ bó bá dẹ̀ wà kó púfẹ̀ jáde fún mi. ọ̀rọ̀ ni ó sọ rárẹ̀ o ọ̀rọ̀ ni ó sọ rárẹ̀ ọ̀rọ̀ ni ó sọ rárẹ̀ o ọ̀rọ̀ ni ó sọ rárẹ̀ bíyàwó bá na ọmọ ọkọ ọ̀rọ̀ ni ó sọ rárẹ̀. ọmọ àti ronú tọ́ra bàtà ẹsẹ̀ kan fún ìyẹ́ ọ fẹ́ gbọ́rọ̀ ni ọmọ tí wọ́n pa adìẹ kan fún fọ́jọ́ bí tó lóun ó dorí adìẹ méjì ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ àti wá àtàrẹ́ kejì tọjọ́ ń pìtànkìtàn ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu mi wìrìwìrì nínú ilé ìta kẹsẹ̀ bọ̀ yìí ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà tí wọ́n bá mọ̀ ó indicate o ìpè ẹni tí bá ń bẹ lórí àmú wa níbi tá a pè lórí ìrìn ni bàbá gbogbo wa undisputedly Ooni remain the head of Yorùbá Traditional Council. tí ò ní ìyẹn gíga nú tọ́yẹ́ pé gbogbo òbí tó kú ọkọ̀ ṣùgbọ́n ìyẹn Ọ̀yọ́ náà nìkan náà ni ẹ̀yìn jíjà àgbà. now ó ní wọ́n fi ẹnìkan jọba wọ́n lé èèyàn kan gbó lórí ọba ní ọba kan ṣe dìde kó yí ẹ̀yìn ọlọ́gbọ́n irọ́ ìyàwó ìfọ̀rọ̀ gbò àìtódótọ̀ sí gọ̀gọ̀ díjú àkèrè díjú ìkíní jẹ́ kó yí ẹ̀yìn ọlọ́gbọ́n ìtàn là ń sọ ìtàn là ń pa sọ́ọ̀ sọ ọba àwo oní ọba kan dìde kúrò ní Ọ̀yọ́ Aláàfin ọlọ lé ẹnìkan kúrò lórí oyè ọba àwo ló dìde kúrò lọ́yọ̀ Aláàfin ọ̀nà míyàn ni mo padà ń bọ̀ bẹ́ẹ̀ láàyè ọ̀tọ̀ ìtàn tiẹ̀ láàyè ọ̀tọ̀ ni torí pé láti ìgbà tọ́nà míyàn ti kúrò nífẹ̀ẹ́ lọ́kàn ẹ ti wà lórí àpèrè Oòduà tó bá jẹ́ pé lóòótọ́ ńlọ̀yọ́ tó bí Ilé Ifẹ̀ lọ ni kò yẹ kọ́ràn mi yóò fi àpèrè rẹ̀ lẹ̀ ní Ọ̀yọ́ kọ́ ẹ̀sẹ̀ tó wá máa lé èèyàn kan kúrò ní lórí oyè nífẹ̀ẹ́ ilé yìí ó ti kan yín lápá ó ti sẹ́ ilé egun ẹ̀yìn tó bá jẹ́ ọmọ tó mọ̀rọ̀ kọ́kọ́ lọ rò ó. How can you be in an higher place in the higher place kò wá sọ pé position tí ò tó ọ tí ò tó bí tó wà yẹn ló wù ọ́ lọ́wọ́ ẹ̀sẹ̀ tó máa ṣe wàhálà lé lórí ọmọ yẹn tí ó rìn láti Ọ̀yọ́ wá ní níyàyà kájọ àkọjá jẹba síwájú o ní Kàtúngà ọmọ yẹn tí ó rìn wá láti ibẹ̀ kó tó ẹsẹ̀ wá dúró sí Pẹ̀tù kó tó rán ni lọ sífẹ̀ mọ̀ ń bọ̀ lórí ẹ̀ o torí àgbọ̀ ọ̀gbọ́ tẹ́lẹ̀ wọ́n gbọ́ yọ nà yẹ dáadáa fún gbogbo ọmọ Yorùbá ó lè mọ̀ pé lóòótọ́ ìjà tó gbélẹ̀ yìí ìjà tán ni á dẹ̀jọ ìjádópin ni kájá ó gbó kákò gbó ká mú ìwẹ̀kùn ká ìlàjà lọ́wọ́ wá ní tí n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ máa kọjú Ọọ̀ni ò tí ì kọlu Ọọ̀ni tẹ́lẹ̀ o lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ ní bí ẹni bẹ́gbẹ́ bá bẹ́ ẹni lọ sọ̀rọ̀ ṣàkàṣàkà sọ̀rọ̀ ni ó sì tí ì kọlu Ọọ̀ni kì í ṣe pé tó bá sọ̀rọ̀ ọkọ̀ Ọọ̀ni ẹ̀rù wa ní ń bà ọ́ torí o ti mọ̀ pé
ọ̀bá wọn kún àwa ò ní gbà láàbọ̀ á sì rán sílé tọ́ọ̀ tó wọ̀ nìkan ló gé lọ́wọ́ ní ilé yín tó sọ gbogbo ọ̀yọ́ dílé agé kaba yìí àbọ̀mọ̀ pé wọ́n lẹ́rú kan tí mo ní gbogbo ẹrú wọ́n lọ́mọ́sàn tó ń kó gbogbo báwọn ará ilé yín báyìí ó tí ìró délẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ tí ì dé ọ̀wá ní Ọọ̀ni ìgbà tó rí Ọọ̀ni rìṣà wá rí i pé Ọọ̀ni rìṣà is a cool person, is a cool man wá lóun sí fìlà wá ń kí Ọọ̀ni tó bá sí fìlà fẹ́ Ọọ̀ni òun wé sí fìlà ṣíṣí ni ọkàn fi fìlà ẹ̀ ṣòfò ọkàn dramatize lórí níwájú fóònù ẹni lọ́kàn Ọọ̀ni pẹ̀lú ẹ ẹgbẹ́ ajáńjú lajáńjú lẹ́ẹ̀jọ́ sí level kan náà àwa àti wọ́lájọ́ wà ní the same level àwọn jìnnà sáwà sánmà jìnnà sílẹ̀ sọ bá Almaroof ọ̀wá ní Awíkókó àti ológun dúdú ló ń dá wàhálà sílẹ̀ àjẹ́ pé wọ́n ń búyẹ̀ wọ́n ń bú babẹ́ ọlọ́jọ́ okú rẹ̀ ò tí ì pé ọjọ́ okú rẹ̀ ti pé òun yẹ ni wọ́n lọ sọ̀kù ọ̀rọ̀ Yorùbá sì lẹ́ńtọ́ sọ̀kù ọ̀rọ̀ ló ní ká sògbónùtú lóhun ògbónùtú tá a wá sọ àfilàákàyè àtọpọlọ ṣe torí báwa gbẹ́jù ọ lọ ọdún orí ìwọ̀n kàbí aago òye làákàyè àgbékalẹ̀ ọgbọ́n inú oore ọ̀fẹ́ Ọlọ́run ni kò kárí gbogbo ilé tí wọ́n ń ké ta bí ẹni tí èyí kókóró oṣù fẹ́ jáde ń díẹ̀ tọ́ọ̀ràn ju wọn tó ń fẹ́ fún gbòò lórí social media ìrètájà fún gbọ́ ọdún sáni ìrìn jẹ̀lẹ́ńkẹ́ lọ́jẹ́ fẹ́sìn sọ wàlàwàlà ń da nǹkan rú ajẹ́gbọ́ níyè nù iyì rẹ ti ra rántí mọ́ pé bí wọn ò bá sọ̀rọ̀ àwọn ò ní fún wọn lésì bàbá wa fún wọn lésì kò ní ta báwọn tó bí ọ torí pé wọn ló fira rẹ hàn gẹ́gẹ́ bí ọmọ ìrankíran akéèrè igi yóò bìlà gbogbo ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí bẹ̀rẹ̀ látòrí ẹ̀ ìwọ lọ kọ́kọ́ gbìbínú sí alọ́kàn ọ̀rọ̀ adé ti dé o Aláàfin ti dé ń gbọ́dọ̀ gbọ́ kọ́ ní ó pe rẹ̀ lórí Aládé mọ́ was that not an insult ṣé lẹ́yìn ọ̀jẹ̀nu àwọn bàbá tó bí wọ́n lẹ́nu lọ pé ń gbọ́dọ̀ gbọ́ ìwú àyù tániwọ́ tó fi gbọ́dọ̀ gbọ́ nígbà tó ti wá gbọ́ kí ló wá ṣẹlẹ̀ Ọlọ́run ò gbọ́dọ̀ fi yẹn dọ́ba kò gbọ́dọ̀ fi yẹn dóyè of Yorùbá land àwọn tó ti fi jẹ́ ọ̀lọ́ ọ̀gbà lọ́wọ́ wọn ẹ̀rí ọ̀gbà lọ́wọ́ wọn bàbá Ìjẹ̀bú olóyè Kẹ̀síntì ọ̀dọ́lé of Yorùbá land kẹ̀ẹ̀pẹ́ o ẹ̀rí gba ọ̀dọ́lé lọ́wọ́ bàbá Ìjẹ̀bú kí Aláàfin ló gbọ́dọ̀ fi yẹn jẹ́ ilé ká ń bá bọ̀ yìí á yan Ààrẹ Ọ̀nà Kakanfò mi gbogbo yìí tẹ́ yàn lọ́yọ̀ lápadà yàn mí tí ó jẹ́ ti Yorùbá land tẹ́ translate dọ̀dọ̀ yín sọ́yọ́ ti Ààrẹ Ọ̀nà Kakanfò fọ̀yọ́ àwọn wa jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tó jẹ́ pé Ọọ̀ni ni yóò fi jẹ. now ó ní mo pa á láṣẹ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ bá ń kéwì tàbí tẹ́ ọjà sọ̀rọ̀sọ̀rọ̀ ibi tí wọ́n bá ti ń bú bàbá yín Aláàfin tẹ́ ọ̀bá lè bú wọn padà ọmọ àlè níyí tí wọ́n bá bú Aláàfin kẹ́ ẹ bú Ọọ̀ni ọ̀kàrè Almaroof oyé ni òyí ọ ìfun rẹ̀ gbọ̀n ó rí pé nínú gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ so far kò síbi tí mo ti bú Aláàfin lábojú àbábẹ́mú yìí tí ìdíbi tí mo ti bú Aláàfin Ọ̀wọ̀ Adé rárá kò tí ì sí bàbá mi ológun dídò sì bú Aláàfin so jẹ́ wá fẹ́ lè kó fún ọ ìdán ọjọ́ mọ̀ wípé bọ́ọ̀lì kan bá ṣèṣì pé òun akéwì kan lọ́yọ̀ọ́
àbó sọ̀rọ̀sọ̀rọ̀ kan lọ́yọ̀ọ́ tó wá ṣe bí eré pa tó wá tanu sọ̀rọ̀ ni odidi oṣù kan nífi yẹ̀yẹ́ àpèrè Aláàfin àti Aláàfin tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ odidi oṣù kan complete oṣù kan nífi yẹ̀yẹ́ àpèrè Aláàfin àti Aláàfin tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí èmi Àkàndá sọ ọmọ fowó ẹ̀gbáyà ni o àti ìgbà Aláàfin sòfà ìtàn láti ń sọ lọ́wọ́ pé kẹ́rù ọmọ rẹ̀ lẹ́rú kí wọ́n fọ ọmọ rẹ̀ ń wọ̀fà nígbà tẹ́ ẹlẹ́rú lọ́ọ̀ ni kí wàá lọ Aláàfin báyìí ọ̀rọ̀ ní fọ̀rọ̀ ń tẹ̀tẹ̀ àpèrè l'Aláàfin Aláàfin is an institution Ọọ̀ni is an institution ó yàtọ̀ sí bàbá wa Ọba Bímbọ́lá Akeem Òwúadé ó yàtọ̀ sí bàbá wa His Imperial Majesty Jìgbẹ̀nẹ̀bí àti Àkún Ọba Adéyẹyè Babátúndé Àkàndé ẹni ìtàn Ògúnwùsì ó yàtọ̀ sí wọn so àwọn ìwà sọmọkọ́mọ ńlẹ̀ Yorùbá débi tí a mọ̀ wá tá a bá sọ̀rọ̀ sọ́ba ọba tá a bá sọ̀rọ̀ sí dìsáàfù ẹ̀ ni ọba àwọn aláàtí wá sọ̀rọ̀ sí àkíyèsí lásán mo pè é sí o lọ́yọ̀ọ́ o tẹ́ ẹ sọ́dìran tó tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀tàn tí ò nídìí adẹ̀ ń bá yín tẹ̀lé bẹ́ẹ̀ ìbá wa dákẹ́ èmi ò ní dákẹ́ àbùkù tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nu torí pé olùmọ́sọ̀ kò lè mi góò ni mo gbọ́ òun ògbó kọ́ ọ̀ ndọ́dá ẹ̀jẹ̀ sọ̀kọ̀ ọ̀rọ̀ ni mo ti draw line tí mo draw ó níbi tí mo fẹ́ tí mo gbọ́dọ̀ sọ̀rọ̀ dé tí wọ́n sọ̀rọ̀ dé tó wù mí láti sọ̀rọ̀ dé mo sì gbọ́dọ̀ sọ̀rọ̀ dé bẹ́ẹ̀ ìyẹn kò lẹ́nu ọ̀nà ìyẹn dúró nílàjì ìdí ni pé ìdí tí kálukú wa fi ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ìtàn lẹ́yìn bá tẹ́ fi gbà wípé Aláàfin lórí ọba àwa ti wá mọ̀ wípé àìsẹ̀ wá mọ̀ wípé ẹ̀yin tí ń tẹ ìtàn yẹn láàrin yín tipẹ́tipẹ́ èmi náà wá ń ṣe for the sake of posterity and for the sake of tomorrow and the history kó lè wá lẹ̀ káwọn ìran tí ń bọ̀ wọ́n máa bá gbogbo tí wọ́n mọ̀ tí wọ́n ò lè wádìí débẹ̀ àwọn bá wọn fílẹ̀ ìdí tí wọ́n fi ṣe nù tí wọ́n fi máa ṣe lọ́nu ìní dánu gbó ní tí wọ́n sọ wà nílẹ̀ rẹpẹtẹ lórí ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn lórí ìta alàgbàánu Aláàfin àtọ́ni ìlú wo olùsẹ̀ǹbáyé ìlú wo làmú Yorùbá so like I said ọ̀gbẹ́ni Almaroof bọ́bá sún ọkọ̀ sún àwà ń gbómi ìjàká náà àtijọ́ ń bàwú already mo gbọ́ ìgbà tó sọ wípé Ọlọ́run ló yọ mí o ká ló rí mi lórí fíìdì olifet ìbámọ̀ wípé gbogbo àwọn ọlọ́pàá ń pátápátá àbúrò rẹ̀ ń gbogbo wọn ṣùgbọ́n ìgbà tó mi ráwọn ọlọ́pàá yẹn mo ráwọn tó tó ọdún lọ́mọ nínú wọn mọ̀ tó jẹ́ tó bá ti wọṣọ dúdú tó wọṣọ ọlọ́pàá àbúrò rẹ̀ ni wọn èmi ọmọ because mo róbìnrin tó gbọ́ ọ̀rọ̀ láàrin wọn mo rí àwọn ọkùnrin tó pọ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ láàrin wọn bóyá tí wàá jẹ́gbọ́n wọn olúwa sọ pé kán gbé mi jáde kúrò mẹ́tàlá bá bẹ òtó bẹ́ẹ̀ ẹnu lọ̀ndán ó wá gbé mi mo dẹ̀ bínú sáwọn tá a jọ lọ nígbà tí kan náà àwọn kúrò mi sọ wípé òun rí ọ tó dẹ̀ fi ọ̀hàn mi lórí kámẹ́rà ṣùgbọ́n tó jẹ́ pé mo ṣọ́ọ̀bù jáde ní ìdánwẹ́ ṣọ́ọ̀bù wọlé padà wọ́n béèrè pé kí ni ìbá ṣe mo ní ìbá bọ̀ lọ́wọ́ ìbá dì mọ́ ni ó ti rí yàtọ̀ because ntí bẹ̀ yẹn gbẹ mọ́ ni ọjọ́ ọ̀dọ̀ náà ni a gbọ́dọ̀ create sin kò sí ọlọ́pàá tó lè gbé mi kó ń bẹ̀ yẹn láyé kò sí ọlọ́pàá náà kò sẹ́ni tó lè gbé mi kó ń bẹ̀ nígbà yìí ṣe kí mo wọ̀ bọ́ látọ̀run kò sí ọlọ́pàá tó lè gbé mi kó ń bẹ̀ oní tíkẹ́ẹ̀tì vip oní ti vip ìtàn ní gbogbo yẹn èèyàn méje ló kó wọlé tọ́ọ̀mọ̀ rí ìtàn ní gbogbo eléyìí kò nítumọ̀ so gbogbo ọmọ Yorùbá o
àánú Olódùmarè ní fi yín lẹ̀ o nǹkan ẹ̀kọ́ tí màá sọ fún ni pé ẹ má bínú ní tí ń ṣẹlẹ̀ yìí ó yẹ yín ó yà wá náà lọ́kàn yẹn wo pé bí ìgbà tá à ń fẹ̀dí ara wa ta ni ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tó yẹ pé tí ò bá dàrú kò ní tò tẹ́ ẹ̀ bá jẹ́ kó lóò gbé lórí ìsàwòkòlò alọ́pẹ́lọpẹ́ fún wájú orí òun ni ìdí ni pé èmi ní mission fún nǹkan tí mo ń ṣe mission ẹ̀yọ̀ kan tí mo ní ni pé ẹni tí yóò dé orí àlééfà tí yóò tún fà wá sẹ́yìn nílẹ̀ Yorùbá àfẹ́ mọ́ à ń fẹ́ àjọṣepọ̀ láàrin Ọọ̀ni àtàláàfin ohun tí mission yẹn bá wà accomplish bọ̀ kó tó wà accomplish ẹ jẹ́ kó fèdí ara wa síta dáadáa ẹnìkan ní àwọn Fúlàní ọmọ fi àṣeyẹ Fúlàní ògbédè wa wọn gbọ́ nǹkan bá ń sọ ńlọkàn Fúlàní kí lọ́kàn Haúsá wọn gbọ́ nǹkan bá ń sọ gbogbo tí mo sọ yìí nísìnyí kò yé Fúlàní kò yé Haúsá kankan tí Fúlàní bá dẹ̀ gbọ́ kọ́ lọ́ọ́ fi pàtàn lọ́dọ̀ wọn bóyá ó wúlò lọ́dọ̀ wọn bóyá àwọn èèyàn lè sèṣì wọn bóyá àwọn èèyàn lè sèṣì ọmọ yíbò tó bá dálẹ̀ yóò sọ ibi tó ti bá kàn án ibi tọrọ lè fi àtọrọ yọ ti bá kàn án ní Anambra àbílẹ́lógún àwa tọrọ yé ní ká farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́ ká mú kàlẹ́ tó ká mú tọmọ ká enjoy the show bí àṣà àwọn ilé ìbò because nínú àwọn nǹkan tí kálukú wa bá sọ ẹ rí píìkì ẹ máa láṣejù láàrin wa àkàndá ọ̀rọ̀ Awíkonko ló kọ́ mi lẹ́ẹ̀kan sí àjáwó ọ̀rọ̀ Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ mo rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ń sọ o àwọn kan sọ pé torí owó ni mo fi ń ṣe àwọn ọ̀jọ̀gbọ́n mọ̀ pé kì í ṣe torí owó wọ́n mọ̀ pé mo ń dáàbò bolé bàbá mi ni òmùgọ̀ èèyàn lòrùlé bàbá rẹ̀ ó múná tí ó dókòó sí di ẹmu dìdìrì èèyàn nìkan ló lè ṣe o wọn bí ilé bàbá rẹ̀ máa ń dókòó ẹjẹ mu aha ìtàn ìdìde rẹ̀ gan yọ̀ọ̀dà gbogbo ọmọ tí ń bẹ lórí tábìlì nù so ẹni tó bá sọ wípé torí owó torí followers àwọn tó mọ̀ mí pé ní ìsẹ́ni tó fagídí kó followers jọ gbogbo àwọn followers mi pátápátá àwọn tó nínú dídùn sí nǹkan tí mò ń ṣe ni go and watch láti ìpìlẹ̀ ayé mi kò síjọ́ tí mo ṣe nonsense àbí rubbish rẹ̀ kò smooth o mistake pọ̀ rẹpẹtẹ o ṣùgbọ́n kò ní kì í ṣe nonsense mistake ó wà ń bẹ̀ mistake lè wà ń bẹ̀ tàbí kọ́ mọ̀ dàmọ́ra tó ṣùgbọ́n kò ní jẹ́ nonsense total nonsense bí ìjọ wò láwùjọ wa dán nonsense lélẹ́yìí ìwọ lè má agree pẹ̀lú nǹkan tí n bá sọ gan ni. unlike you tí wàá wá sórí social media tó máa blab wúrúwú tó ọkàn máa fọ́n tó ọkàn máa tọ gbogbo ẹ̀ mọ́ra wọn àti tó yẹ àtìlẹ́ tí ò yẹ àti ń tọ́ ọmọ àti ń tọ́ ọmọ àti ń tọ́ ọmọ ralẹ̀ ralẹ̀ rẹ̀ àti ń tọ́ ọkàn rí fírí wọ́n máa sọ bí ìgbà tó sojú ẹ̀ ó yàtọ̀ síra wọn gẹ́gẹ́ sọgbẹ́ gògóńgò kékeré kọ́ ni bàbá fi jọmọ lọ àti ìbò Aláàfin o mọ́bẹ́ nìkan bá ṣe mistake pẹ́rẹ́ látọ̀yọ́ tó lóun akéwì tàbí tó lóun sọ̀rọ̀sọ̀rọ̀ èmi àkàndọ̀rọ̀ Awíkonko mọ̀ sọ́ o jà fúnra ẹni ń bẹ kò sí jà fojú o bàbá wa lológun dúdú jẹ́ bàbá fẹ́ sọ̀rọ̀ fúnra lára wọn sọ̀rọ̀ mọ̀ bá ní sọ̀rọ̀ tán bá wú tó bá wù wọ́n kán má sọ̀rọ̀ ń lè dákẹ́ kán má sọ̀rọ̀ ṣùgbọ́n mi àkàndọ̀rọ̀ Awíkonko ń sọ mo mú dá ọ lójú aṣàjẹmọ̀sẹ́ lè mi kí ló gbé aṣàjẹmọ̀sẹ́ ilé mi bọ́mọdé bá sojú mísímísí bí ẹni pọ́ fẹ́ sọkún tágbàlagbà sì gbé ìgbójú òrìyẹ tó bí ẹni tó fẹ́ gbé èèyàn mi bó bá jẹ̀bi wọn dá lẹ́bi aṣàjẹmọ̀sẹ́ ni mi o bẹ́ẹ̀ nìkan bá ṣe ẹnu wátawàta tó bá ṣe mistake téńténí tó tanu sọ̀rọ̀ ni mi ní sọ pé kì í ṣe Aláàfin ní sọ̀rọ̀ yóò jẹ́ bá tó finish tó bá wù yẹn sọ pé mo dánu àkàndọ̀rọ̀ Awíkonko ẹ like ẹ follow page mi lórí Facebook Awíkonko TV Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV because àwọn àgbà Ọ̀yọ́ ń wọ̀ Almaroof wọ́n rí bó ṣe ń dálẹ̀ nísìn wọ́n rí bí Lájí Abbas ṣe ń dálẹ̀ wọ́n kọ́ san yín ó túmọ̀ sí pé n ta fọ́nmù fèrèfèrè wọn fèrè yín fọ́n síta n tí wọ́n rìn lẹ̀ ń jẹ́ kò sí problem èyí ọ̀sọ̀ tí àwọn náà sọ tiwa ni ọba ìmọ̀kọrin
sokoso wàhálà àgbọ̀bára wa débì kan òye yé mi pé ṣápítà ní ti ń bẹ nílẹ̀ yìí ṣápítà yẹn máa close ìgbà tí ó close ni mọ̀ bí ó ṣe close ni mọ̀ ọ̀nà tí ó bá close ni mọ̀ ẹni tí ó close ẹ̀ ní mi mọ̀. ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV bí ẹ bá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọ mi o orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjò àṣẹ o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa. Yeah.